káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé kú dédé àkókò yìí o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kàyéfì ńlá ló jẹ́. ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ní máa ń mú wa rò lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kí ni ń ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ yìí. ọjọ́ wo la tó fẹ́ gbọ́n, ọjọ́ wo la tó mọ̀ ń tọ́kàn, ọjọ́ wo la tó gbé ìgbésẹ̀ tó yẹ, ọjọ́ wo la tó ní fòṣèlú ṣe nǹkan, ọjọ́ wo la tó ní fàkókò ṣòfò lórí nǹkan, ńjọ́ wo ńlá gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. When can we do things right in this country? Ìyẹn jẹ́ kàyéfì ó dẹ̀ jẹ́ ti ń bà wá lẹ́rù because ọ̀rọ̀ àwọn ajínigbé a ti ń pariwo, a ti ń fọn rere, a ti ń lọ́gùn ẹ̀ látọjọ́ tó pẹ́. pẹ̀ntọ́ wẹjúlẹ̀ rò ń bà á pariwo. àwọn olóṣèlú náà láwọn ń rojọ́, àwọn náà láwọn ń sọ̀rọ̀, àwọn ń gbìyànjú. ìgbìyànjú wọn yọ torí pé kàkà kéwé àgbọ̀n dẹ̀ líle ní ilé kankan bí ewé akíka. kí ló wá dé, ń bo la ń lọ, kí là ń bá káàkiri, kí ló ṣẹlẹ̀ sí wa gangan. pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá wàhálà ti ń ṣẹlẹ̀ sí wọn lókè ọya, ó ti wá fò kúrò lókè ọya, ó ti di tí wọ́n ń sàlẹ̀ ń bì yìí, ó tún wá dé sàlẹ̀. àwọn tó wà níhà ìlà oòrùn àwọn eléyìí wọn gbàjọgọdì, wọn ò gbàgọjẹ. àwọn tí ń jí wá gbé, tí ń fi kó rópa àwọn èèyàn, wọ́n wá sọ ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n sọ bẹ̀ dílé àti ṣe propaganda. àwa náà lápadà wá jìyà rẹ̀. ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìn? ọjọ́ wo la ṣe yìí dà? ńbo la dọ̀rùn lásì? so ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ó ti kan jẹ́jẹ́ mojókòó mi o. ọ̀rọ̀ ọ̀hún ti délùú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan ni wọ́n ti jiyàn gbé báyìí. Ìgbòho tán jiyàn gbé, wọ́n jẹ́ aláboyún gbé, wọ́n gba ránsọ̀mù, wọ́n tún pa aláboyún. ṣẹ̀wá ní ká má bínú náà ni, ṣẹ́ni àfọwọ́wọ́nú náà ni, ṣẹ́ni àmọ́ wòrán náà ni, ṣẹ́ni àmọ́ dúró de Ṣèyí Mákindé, ká má dúró de ìjọba àpapọ̀ kí wọ́n buwọ́ lu nǹkan kó tó di pa máa gbé gbèsè ká tó dìfẹ́ǹdì ara wa. ẹgẹsẹ̀ ń kẹsẹ̀ ní ń tàpá. ọmọ èèyàn wo ni wọ́n kiri bọ̀ níkùn tó ń wò ní fàbínú yọ? kí ni ń ṣe wá ńlẹ̀ Yorùbá? ọjọ́ wo la fẹ́ sọra wa dà tẹ̀yìn kọ́gbọ́n agé tí ajá dà tá a gé létí tán tí wàá ń tọ́jú abẹ? lọ́jọ́ wo? ọjọ́ wo la ṣe gbogbo eléyìí dà? so wọ́n wọlé Ìgbòho, wọ́n jiyàn gbé nílé Ìgbòho torí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ lódò tí ó bá sojú akàn yóò sojú ẹja. ntọ́ bá ṣẹlẹ̀ nínú Ìgbòho, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gangan wọ́n lọ kànkó náà lọ kànkó bí ìgbà tí èèyàn sì máa ń mọ̀ ni. ń gbèsè bò ní ajìjàngbara, ṣebó ni mẹsáyà tí gbà wọ́n kalẹ̀, ṣebó ń lọ̀rọ̀ ìlú kún lójú, ọ̀rọ̀ ìlú gbé lọ́kàn, ṣebó ni máa ń tara, ṣebó ni máa ń bínú, ṣebó ni máa ń jà. ẹja lọ gbéjà gangan káwọn gangan mọ́lé. wọ́n sàmọ̀ pé ntọ́ bá ṣẹlẹ̀ nígbòho, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní God bless you sir, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní mọ́wọ́ lẹ́rán. eléyìí ló jẹ́ kí wọ́n lọ sígbòho gẹ́gẹ́ bí ọmọkùnrin Ìgbòho ti gbìyànjú tó. Ìgbòho ti sàlọ̀ tó, whatever tó bá wá tì díẹ̀ yọ, mi ò rò wípé ó yẹ kẹ́nìkan ó blame Sunday Ìgbòho mọ́ because ikú tí ń pojú gbẹ̀ ni ń pòwe fún ni o. ẹ̀yin àgbàlẹ́sẹ̀ tó ní wọ́n ń bú yẹ, wọ́n ń bú babẹ́, ọlọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé, ọjọ́ ọkú rẹ̀ ti pé ìwọ lọ ń yẹ. ńgbà tí èèyàn bá wá pààyàn níwájú ilé èèyàn, tàbí wọ́n wá pààyàn lẹ́ẹ̀kùlé èèyàn, àbí wọ́n wá pààyàn nínú ilé èèyàn, tó ń tan wá lòun ọ̀fẹ́ jà,
ẹ dákun torí Ọlọ́run àsìkò wo ni ó tó jà? Ìgbòho ti ń ṣẹ́ra ró, Ìgbòho ti ń káwọ́ kò, Ìgbòho máa ti ń ṣe o. Because mo rí kọ́mẹ̀ntì àwọn òpònú èèyàn kan, àwọn dèdèrè ń déróbó, àwọn wèrè tútù wèrè gbígbẹ tí wọ́n sọ wípé ẹ̀ ń ṣe gbá ni ó ń ṣàwo ni. Ìgbòho fẹ́ nǹkan tóun ó tó ṣe tí wọ́n ó tún rí kọ́ ń lọ́rùn tàbí tí wọ́n ó rí kọ́ lọ́wọ́ tí wọ́n ó tún fi máa pé òun ló tún ṣe báyìí, Ìgbòho ló tún ṣe yìí, Ìgbòho ló tún dà báyìí. N ti ń ká Ìgbòho lọ́wọ́ kò nìyẹn o. Ìgbòho kì í ṣẹran rírọ̀ o. Ogbó lọ́dà kòkò lọ́lẹ̀ o. Now question mi ò ní wípé ṣé Ṣèyí Mákindé ni ká tún dúró dè kó wá gbà wá, àbí ìjọba àpapọ̀ ní ká tún dúró dè kí wọ́n wá gba àwọn ará Ìgbòho kalẹ̀? Sáwọn sọ́jà, àwọn security agents tí wọ́n bá wọn ọmọléèwé láti ọjọ́ méjìlélógún àbí méjìlélọ́gbọ̀n mẹ́tàlélọ́gbọ̀n tí wọn ò tí ì rí wọn mú jáde, sáwọn náà látún kókó mbẹ kí wọ́n bá wọgbọ́n gbòògbò lọ, kí wọ́n bá wá àwọn tó ń jiyàn gbé ńbẹ̀, àwọn tó paláboyún síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òkú níbẹ̀ nínú igbó táwọn aráalé wọn ò rí sin. A pariwo nígboro, a ké yẹ̀yẹ́, a panumọ́ láàrin ìgboro. Ìjọba ó ṣe press release, wọ́n ṣe press conference, wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n pẹ̀tù sí wa lọ́kàn, wọ́n fi wa lọ́kàn balẹ̀, wọ́n sọ pé a lọ jókòó ká lọ sinmi. Àwọn ó bring perpetrator to book. Perpetrator mélòó ni wọ́n ti bring to book láìjọ́ ta ti ń pariwo. Now nígbà tí mo rí fídíò ọ̀hún, ẹ̀rù bà mí, ó ṣe mí kàyéfì, àyà mi já. Mọ̀ gbẹ́yìn náà ti rí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe mi, òun là á mọ́ fàfà láàfi ṣe, òun là á mọ́ fàfà ìdí igi là á bà. Lélẹ̀ tó túmọ̀ sí pé wípé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fúnra lára rẹ̀. Bí géńdé Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ tí ń làágùn, wọ́n sì lágbàlagbà tí bá ń sọ̀rọ̀ tí ń làágùn, ẹ̀kan ní ń sun. Eléyìí burú jáì o. Wọ́n wọnú ilé, wọ́n ń pa wá bó ṣe wù wọ́n. Wọ́n wọnú ilé, wọ́n ń já àwọn èèyàn wá gbé bó ṣe wù wọ́n. Àrà tó wù wọ́n wọ́n ń dá. Ọmọ káàárọ̀ òjìrì à ń sá sẹ́yìn. Orò ń gbọ́ máa dẹ́tẹ̀. Ẹni ń kókú lọ ń kárùn lọ. Ńjọ́ bá wọlé gbọ́mọ ọba. Ẹ má ṣàròyé pé ọ̀fọ̀ ṣẹ̀. Ẹ má ṣàròyé pọ́fọ̀ ṣẹ̀ lú o. Yes. Ṣùgbọ́n lè tó ṣẹlẹ̀ nígbò yìí, òye yé mi pé wọ́n máa fẹ́ fi tọ́jà ni. Kí ni ó ṣe ló bí eléyìí? Ẹ́mbásì ní kí ni ó ṣe la ṣe fún, ẹ̀mbá ní kí ni ó ṣe la ṣe hàn. Ìgbòho mọ̀ wípé bí ìgbà téèyàn súnyàn lẹ́ràn ni. Ẹ̀já sọ wípé àwọn tó rán èèyàn lọ jí àwọn Táoró ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀ kó, àwọn náà lọ rán èèyàn lọ kọlù lùgbòho. Wọ́n wá tí wọ́n fi mólóyè Sunday Adéyẹmọ Ìgbòho pamọ́ kó tó dàsìkò ìbò tí ń bọ̀. Oríṣiríṣi àwọn géèmù ló yé wa. So ohun tí Ìgbòho fi gbégbésẹ̀ tí wọ́n fi wá sọ pé wọ́n ká nǹkan mọ́ lọ́wọ́, eré ibi tán sá nìyẹn. Àyà gbọ́n, Ògúngbé gbọ́n. Àyà tiro, Ògúngbé ń bẹ̀rẹ̀. Ní tí mo ti appreciate Ọlọ́run nínú ìgbésí ayé Sunday Ìgbòho ni pọ́ dàbí ẹni pé òye ti yí ẹ̀gbọ́n mi díẹ̀ sí. Ó ti mọ̀ wípé bí ìwà àwọn ará òṣèré dà lẹ́ẹ̀kan, bí bọ́ ní bọ́ sani lẹ́sẹ̀, bàbá ní àfìwà àwọn ará mórógùn á dákòókò ọkà lu. Ìgbòho ti wá ní sùúrù, Ìgbòho dẹ̀ fẹ́ tán wọ́n sùúrù. Ìgbòho dẹ̀ mọ̀ wípé n tí òun ó wí tàbí n tó òun ó ṣe tí wọ́n yìí pé lágbájá ló tún ṣe báyìí, Ìgbòho ń bá Ìgbòho ń ṣe yẹn, n tó jẹ́ kó ní sùúrù nìyẹn. Bàbá
lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ gbòó oríjìnlẹ̀ ni mí èmi nìkan mọ̀ jẹ́ Sunday Igboho ẹ jí yẹn pé toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀jí gbé ẹ tún pa lónìí èké owó. Can you imagine? ẹ gbádùn wọ́n jiyàn gbé wọ́n wá láwọn ó gba ransom ẹni tó gbé ransom lọ wọ́n yanjú ẹ̀ olóyún tán torí ẹ̀ gbé ransom lọ wọ́n yanjú òun náà. Imagine that. Kí ló dé táwọn èèyàn yẹn cruel náà? Kí ló dé tán burú tó bẹ́ẹ̀ náà? Kí ló dé tí wọn ò lómi àánú lójú náà? Ìgbòho sọ̀rọ̀ pẹ̀lú ìkanra, pẹ̀lú ìbínú, pẹ̀lú ìtara. Ó sú bó ṣe wà yẹn. Owó ta fẹ́ fi jẹ́ kọ̀ mọ́. Because gbogbo nǹkan ni yóò gbé orúkọ rẹ̀ pọ̀n. Ìgbòho ṣe báyìí ní táwa náà fẹ́ gbọ́ nìyẹn. Tí wọ́n wà rírọ́ pa méèbùsùn jẹ. That is what we are afraid of. Ṣùgbọ́n báwo lè yàn sí wa ní gbègbèsẹ̀ lórí eléyìí? Ọjọ́ wo lápanumọ́ dà? Njó ò láwòrán dà? Nígbò ẹrú mi ò tiẹ̀ báyìí, kókúlájà mi ò tiẹ̀ dẹ́rù báyìí. Nílùú bàbá mi, eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the end. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ò bá gbọ́ Yorùbá, ẹ tún fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù, èmi ni mo jẹ́ Sunday Igboho, èmi nìkan mo jẹ́ Igboho. Now, to the best of my understanding, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lo legal way. Ó pa àwọn Fúlàní tí ń bẹ ń bẹ̀ jọ. Ó lè òní jàgbà kọ́ mọ́ ṣe lójú fèrè. Àṣà tí ń wọlé, tí ń gbọ́ máa ọdí ẹ, tí ń gbé ẹyẹ lé. Ó yẹ kó ń lé ó lè rí fìrí ẹ̀. Fúlàní lẹ́yìn náà, Fúlàní làwọn tí wá ń jí wa gbé yìí, Fúlàní làwọn tí ń bá àwọn èèyàn wa jà yìí, Fúlàní làwọn tí ń pa àwọn èèyàn wa yìí, Fúlàní làwọn tó dógò tì wá lọ́rùn yìí. Ẹrú kan ní ó mú wa búgbẹ ẹrú o. Èmi ò lè wà fẹ́ni kankan, mo wà fún gbogbo ọmọ Ìgbòho nílé lóko lẹ́yìn òdì. Nǹkan tí mo ń ṣe lónìí, tí mo ń gbà fún àwọn aráàlú kan, ẹ̀ lè mọ sẹ́nu mi, kọ́sẹ́ mọ́ bíire. Kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwò. Àwọn ọ̀dú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀. Gbogbo ẹmu fi sọ, àwọn olùbàbá yẹn wá bá ń jà, ẹ jí yẹn gbé. Toyúntoyún, ẹni tó wá gbówó fún yín, owó tẹ̀lé fẹ́ gbà ẹ pa, ẹ tún wá pa olóyún yẹn, ẹ wá fẹ́ nìkan lẹ̀, ẹ ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn, tọ́kú Fúlàní àwọn tó ń ṣe. Tẹ́ ìgẹ́dẹ́ mọ̀, wọ́n kẹ́ sọ fún pàbó rẹ̀ kan. Kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀. Nígbà tẹ́ bá wọn sọ́tọ̀ ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé mi tẹ́ ṣe yìí kò dáa. Ẹ̀ẹ́dì mo jáwọn yẹn wá gbé kí wọ́n pa àwọn yẹn tó kọjá yẹn sí ẹ ọjà rẹ̀ tó. Àbẹ́ ẹ̀kọ́. Àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀kẹ́ tó ń gbó lọ́wọ́. Sọ gbé Fúlàní bíbà. Yóò bá náà ń gbé. Ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀. Ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi. Àwọn bàbá mi náà jókòó wọ̀nyí. Ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti báyìí. Yúrò mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ bá òdodo lọ. Ẹ bá kájọ fún ọdún fẹ́ẹ́ fi. Àná pè ní dípò. Òun yẹn kọ́. Kò sí bí. Ọlá ògbó ẹ̀ báyìí ló ń gbélé. Sẹ́ẹ̀tì pé náà títí ọ̀sàbárò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún kọ́pẹ́tì pẹ̀lú àwọn mo láì kẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fún àti ọ̀bá gbélé nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ káwọlé lóògùn tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú ra wọn èmi ò fẹ́ wọn bí tó bá gbé wọn lọ ẹ̀rọ wọn ti lọ wákàtí méjì mọ̀ ń gbẹ́nu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín sọ̀rọ̀ pé ẹjọ́ tí wọ́n ti ń ṣe é mi wá Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò ti sọ pé
abẹ́rẹ́ ń gún àwọn lára but náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì. àwọn èèyàn ló bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sí Ìgbòho ń pé ìlú tiẹ̀ gangan ni wọ́n ti ń dáwọn èèyàn lóró tí wọ́n ti ń jìyàn gbé tí wọ́n ti ń pa àwọn èèyàn yìí ìwọ ń jà fún ìlú onílùú òun kunlé onílé tiẹ̀ ló fẹ́ da oró yìí sọ́ọ̀mù àwòrán ni ntọ́ta Ìgbòho nídìínú tó fi sáré lọ sí Ìgbòho ìròyìn tó bá ń Ìgbòho ò tẹ́ èèyàn lọ́rùn ìròyìn tí Ìgbòho ń sọ yìí ò tẹ́ èèyàn lọ́rùn kò sí ẹni tí kì í ní ọ̀wọ̀ tó pọ̀ fún aláboyún káàkiri orílẹ̀-èdè àgbáyé tó dé China tó dé Amẹ́ríkà tó dé Iran tó burú àmọ́ ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún aláboyún bọ́mọ bá mú aláboyún ní gbangba gbogbo ayé ní ṣùgbà ẹ̀ àwọn obìnrin ó tú ìró nísìn wọ́n dáàbò bò wọ́n gbẹ̀bí ẹ̀ wọn ò ní béèrè ibi tó ti wá wọn ò ní béèrè ẹyẹ tó sùn wọn ò ní béèrè ta ló mọ̀ wọ́n dáàbò bò now bọ́ bá jẹ́nu ọkọ̀ èrò láyé ìgbà tán máa ń wọ móòlù ẹ̀ báraboyún ọ̀bá ráàyè jókòó tó mú standing irrespective tó iye tó wù kẹsàn ẹ fọwọ́ tọ́ pé kó wá jókòó níbi tá a ní respect fún àwọn aláboyún dé why torí gbogbo wa náà la ní obìnrin ńlé ẹni tí ò tí ì níyàwó lẹ́gbọ̀n obìnrin ẹni tí ò tí ì lẹ́gbọ̀n obìnrin níyà tó dóbìnrin tí wọ́n bímọ lé òun gangan tọmọ bí ìyá rẹ̀ ṣe ru ikùn káàkiri ru ẹrù oṣù 9 káàkiri kó tó di bóbí. now ibi tó jẹ́ kàyéfì fèmí tí ń bí èmi nú ni pé irú àwọn èèyàn báyìí tí wọ́n ń dá àwọn èèyàn lóró báyìí ẹ má láboyún tó pa ẹ béèrè ránsọ̀mù wọ́n gbé ránsọ̀mù ránṣẹ́ ẹni tó gbé ránsọ̀mù wá ẹ̀ pa at the end of the day báwa bá múrú wọn a tún yọ̀ǹda ẹ̀ a tún sọ pé a fún amnesty a tún sọ pé a rehabilitate ẹ̀ a reintegrate ẹ̀ sáàrin society n ti ń bèmí lẹ́rù lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè lélẹ́yìí lórí ọ̀rọ̀ Ìgbòho tó wá ṣẹlẹ̀ yìí my first question ò ní wípé ṣé Ṣèyí Mákindé náà ní ká tún lọ pè torí wọ́n ní Ṣèyí ni ò fi ọwọ́ sí ìrù ẹkùn bó bá jẹ́ pé ìrù ẹkùn tí wọ́n ti fọwọ́ sí ìrù ẹkùn nísìnyí alihamudulilayi nbí káwọn ìrù ẹkùn kí wọ́n bọ́ sínú igbó kí wọ́n tọpa àwọn tó pè yẹn wọn lọ ni wọ́n pa aláboyún ò tí ì gbókù ẹ̀ kalẹ̀ kò sẹ́ni tó mọ ibi tán pa sí kò sẹ́ni tí ó wà wọn lọ ẹni tó gbé ránsọ̀mù lọ wọ́n pa yìí ikú pagilé tí aláwọ̀ ẹ̀ ń fawọ́ ẹ̀ sóńdè ńkọ́ ṣé bí wọ́n ṣe máa pa olódì wa ń kọ̀ọ̀kan náà lélẹ́yìn tá a máa pè wọ́n ní unknown gunmen tàbí tá a máa pè wọ́n ní gunmen kò sẹ́ni tó mọ orúkọ àwọn tí ń ṣiṣẹ́ láàbì bandi la fi ń pe gbogbo wọn papọ̀ terror la fi ń pe gbogbo wọn papọ̀ gunmen la fi ń pe gbogbo wọn papọ̀ everybody mọ orúkọ Sunday Igboho ọ̀pọ̀ nínú àwọn èèyàn mọ orúkọ Awíkóńkó ṣùgbọ́n àwọn tí wọ́n ń jí èèyàn gbé ìta ló mọ orúkọ wọn nobody bàbá pàdé wọn lọ́jà tí wọ́n wá ra nǹkan á lè mọ̀ páwọn ni bàbá jọ̀wọ́ mọ́tò èrò papọ̀ à ní mọ̀ páwọn ni so kí la ṣe tá a fi dẹ́kun gbogbo eléyìí a nílò òru ẹkùn àti ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire oògùn ọ̀jẹ̀kọ̀jẹ́ oògùn ìgbénú àdó jẹ́ ẹja kọ́kọ́ dánwò náà gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ against òru ẹkùn ẹ̀tanú àti ìlara ní í ṣe wọ́n ní í yọ wọ́n lẹ́nu ìyànjú tí kálukú bá lè gbà ní ẹ jẹ́ kí kálukú ó gbà ọ̀nà tí kálukú bá mọ̀ ní kí gbogbo ọ papọ̀ ká lè jọ ṣẹ́gun kínní yìí àwọn ọba kan ti ń fi gbogbo yín ṣẹlẹ́yà pé mo ibẹ̀ ilé lágbára ni agbára wo lẹ wá ní báyìí ńgbẹ nìkan béèrè lọ́wọ́ mi pé ṣé kò sólóògùn mọ́ ni mo ní kò sí mọ́ àwọn èèyàn kan lọ́wọ́ àmúlé mi ò rí kò sí mọ́ kò sólóògùn mọ́ bólóògùn bá wà sáàrẹ̀ ń tọ́ láfẹ́ẹ̀rí mọ́ ni àfẹ́ẹ̀rí ò sí mọ́ àwọn tán láwọn láyẹta gan ẹ̀rù ń bà wọ́n láti wọnú igbó Fúlàní láyẹta wọ́n fi AK-40 kinní kan dán ayẹta tí wọ́n wò
àwọn ò trust ayẹta tiwa débi tá a fìbọn pàtó tá a yìí dánra wò mọ́ ẹ ń bá láyẹta kó gbé ta káyẹ̀ wò lára ẹ̀ ká tó máa gbé kọ́rùn kọ́gi kọ́pẹ̀ káàkiri àwọn ìyá tó kù ti sọ wá lẹ́nu wọ́n ló ògèdè ẹnu la ní ògèdè aṣọ ni wá bí àlùbọ́sà sókàn ọ̀wà ti fẹ́ mọ́ wa lára báyìí ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti ṣekú pa ọ̀pọ̀ ọba wọn ti jí gbé kúrò láàfin tí wọn ò dá padà sáàfin mọ́ a lè wá kóró àwọn ajínigbé tì kámẹ́rà àwọn ọba ń bẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ní ń wẹnu sáwọn ọba wa lára mò ń wò pònú kan láàárọ̀ yìí tọ́lọ́ yẹ kí wọ́n jí Ọọ̀ni Ifẹ̀ gbé baba ńlá kú bàbá rẹ ni wọ́n jí gbé torí Ọọ̀ni Ifẹ̀ kọ́ ni pírọ́blẹ̀mù lé ayé yín Ọọ̀ni Ifẹ̀ ọ̀dẹ sọ pé òun lóògùn bílẹ̀ káàrọ̀ òjìrí ó ṣe dáa ni Ọọ̀ni ń bá káàkiri gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ti nílò ìrànlọ́wọ́ ni lọ ni ó dìde pẹ̀lú àwọn ọba tó kù kò sọ́ba tí ń lọ sójú ogun mọ́ kò sọ́ba tí ọmọ wa bá bandit káàkiri so kí gbogbo ẹni ó bá fẹ́ wẹnu sí yàn lára kí wọ́n wo ẹni tán bá fẹ́ wẹnu sí lára dáadáa ìjọba ni ẹ hold for ransom gómìnà ni ẹ kì lọ́wọ́ mú tí ń gba security food ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni fi security food ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn state ni wọ́n ti rú àwọn èèyàn tí ń bẹ nínú ìlú wọn lágbára páwọn ò lè mọ́wọ́ lẹ́rán àwọn ò lè jẹ́ kán pa àwọn tán àwọn ò lè jẹ́ kán já àwọn lọ gbé tán kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ń ṣèpínlẹ̀ Ọ̀ṣun kí ni ń ṣèpínlẹ̀ Oǹdó kí ni ń ṣèpínlẹ̀ Èkìtì kí ni ń ṣèpínlẹ̀ Ògùn táwọn ajínigbé ń wọlé tí wọ́n ń jí wa gbé anyhow àwọn ọmọ kéékèèké àti rí wọn gbà padà ó sì lé lóṣù kan ní ó sì lé 30 days níbo wá làwọn security agent wà níbo wọ́n ń gbà wọlé strategy wo ni wọ́n ń ṣe láti gbà yìí wá kí ni wọ́n ń strategize yes kí làgbẹ́ ń ṣe lóko tí ń dòru gànjọ́ àfi tó fẹ́ wáṣọ ẹgbẹ́ abomilámù wọn lòún rí eégún ẹni tó wá rodò tó lọ pọ́nkọ́ kí lòún rí orò bàbá ń jànú mo béèrè ààrẹ ni dá wa lóhùn àwọn security agent ń lọ sẹ́ẹ̀ ṣojoojúmọ́ ni wọ́n ń lọ àbí wọ́n wà nínú igbó wọn ò jáde wálé padà kò sẹ́ni tó dáhùn because as far as I'm concerned ẹ̀mí mi ń sọ wípé security agent kankan ò sí nínú igbó ẹ prove me wrong anywhere ń gbé mi àkàndọ̀rọ̀ àgógó sọ wípé security agent kankan ò sí nínú igbó wọ́n dún màwúrú wọ́n halẹ̀ lásán kálukú ti padà sẹ́nu iṣẹ́ because mi ìmọ̀ṣẹ́ tí security agents yóò máa ṣe for the whole 30 days táàtì ní gbọ́ mo kó pé a rí wọn ń bí arápẹ̀rẹ̀ wọn ń bí yìí ẹ̀dẹ̀ ní logistic wọn ó múná kíní kankankan wọ́n ti sọ̀rọ̀ àǹdí inú igbó gọ́vnọ̀ jáde ó nígbó yẹn ti tóbi jù ìyẹn ló ń affect àwọn security agents níbo gangan làwọn gangan wà. orílẹ̀-èdè mi ò ní láti ṣe wàhálà ibi tí wọ́n wà ni wọ́n ti detect ibi tí wọ́n wà á ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ á ti tọ́pọ̀lọpọ̀ àṣírí but still ẹ̀yìn etí wa báyìí ńlọrọ̀ máa ń gbà á lọ ńlẹ̀ káàárọ̀ òjíire olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń bínú o lẹ́yìn ọ̀rẹ́ yẹn àdè gbọ́dọ̀ gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ bó bá gbégbèsè tó bá ti dàsìkò tiẹ̀ kọ́ mọ́wọ́ lẹ́rán ó lóun fún ẹ ní wákàtí méjì 2 hours kí wọ́n fi release obìnrin tán pa ẹ sá ti pa ẹ release okú ẹ káwọn ẹlẹ́bí orókú ẹ̀ sin can you imagine that nínú ìlú èèyàn ni o inú ìlú wọn wà o wọn ò ṣàyọjú náà lọ ìlú o àìgbélé ẹni ká fọrùn rọ ilé wa la ti ń kán lọ́rùn báyìí ilé wa la ti ń dá lápáta ti ń yọ lẹ́sẹ̀ kì í ṣe ilé onílé mọ́ o Ọlọ́run ràn wá lọ́wọ́ o. ẹ̀pà ọmọ yìí yẹn tó bá lórí láyà àwọn ọmọ ìyọ̀ǹda àwọn ẹ̀fọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀ ọkùnrin yẹn sọ̀rọ̀ tó bọ́lọ̀ sí mú wáyé àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí. èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn iná sẹ́yìn tẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn iná gbé gáràjì náà sí. màtà kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé ara sí gbogbo níbùdó àlàyé wọ́n gbé fún bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani
wọ́n gbé lọ sí ààfin báàdẹ̀ kọ́ńpà pẹ̀lú bàbá yìí ẹ pè wọ́n mẹ́ẹ̀kan gbọ́. Can you imagine that? àwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ ibi tí wọ́n gbé woman yẹn sí ibi tán ti ń gbé kúrò níbì kan bọ́ síbòmíì wọ́n ń tíráàkì wọn wọ́n ń gẹ̀ẹ́tì wọn wọ́n mọ ibi tí wọ́n gbé dé. ìyẹn túmọ̀ sí pé àwọn foreign Fúlàní kọ́ ló ṣiṣẹ́ yẹn àwọn Fúlàní tó ti ń bá wọn jẹ bá wọn mọ́ ló ṣiṣẹ́ ilé yìí. so oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ káàkiri Nàìjíríà tá a wá ń dà á pọ̀ mọ́ra wọn wọ́n wá ń convince wa láti ní lọ́kàn wípé àwọn Fúlàní tí ń jìyàn gbé foreign Fúlàní ni gbogbo wọn kì í ṣe foreign Fúlàní gbogbo wọn o lè lé ní sílẹ̀kùn fún tìta àwọn kan lọ bẹ̀rẹ̀ nǹkan kan káwọn tó kù tó bá wọn gbé lárugẹ. pé ọba bọ́ọ̀lì yẹn báàdẹ̀ yẹn pé torí ẹ̀ sọ̀rọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáfà àwọn bàbá yẹn mò ń bọ̀ mbẹ́ mo kúrò àrùkọ àtúndì. Can you imagine ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀lú dahoro torí àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ń bẹ lórí ilé àwọn èèyàn yẹn ni wọ́n fi fẹ́ lé wọn kó ń bẹ̀ wọ́n bá ti lé wọn kó ń bẹ̀ wọ́n lè láǹfààní àti iṣẹ́ wọn ẹ dákun torí Ọlọ́run ṣé dandan ni ká ṣe bẹ́ẹ̀ àwọn tó fẹ́ wa kùsà tí wọ́n discover nǹkan ń bẹ̀ ẹgbówó ńlá wà yes ẹgbówó ńlá wà gbogbo àwọn tó wà lábúlé òun ẹ béèrè lọ wọn iṣẹ́ kí ló ń ṣe oko òwò lóko yín èèlò lẹ́ẹ̀ta lé yín a fẹ́ lo gbogbo bíi ẹ sẹ́tù gbogbo wọn lọ bẹ fún wọn lówó tó tówó kí wọ́n dẹ̀ kó òun ogbó káwọn náà bọ́ sáàrin ìgboro kán lọ establish ara wọn ẹ approach wọn dáadáa kí wọ́n lọ tún ìlú wọn dálẹ̀ ń bò mí tàbí kẹ́ bá wọn ralẹ̀ tó tóbi síbò mí kí wọ́n tún ìlú wọn dálẹ̀ ń bẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé pé orí owó lẹ jókòó lé ń bí o àwọn nǹkan àmúsọ̀rọ̀ ń bẹ lábẹ́ ibi tẹ́ ẹ jókòó sí o tẹ́yìn ọ̀mà tọ́dẹ̀ jẹ́ pọ́gọ́rùn ọdún ní ìsìn ẹ̀ lè dìtẹ́ẹ̀tì ẹ̀ torí ẹ̀ ní tán fi ń mọ̀ kò lè jàǹfààní fún yín torí ẹ̀ ní tẹ́ fi wà á ẹ̀dẹ̀ níbi tẹ́ ta sí ẹ̀ mọ̀ nǹkan kan pa rẹ̀ àwọ̀ ọ̀rà bẹ̀ owó rèé ẹ máa lọ́rùn gbòòrò instead tá a fi ń jí wọn gbé káàkiri tá a fi ń gba ransom tá a fi ń lé wọn kó nù lù tá a fi ń sọ̀lù dahoro eléyìí ní ìsìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ ti ń sọ wọ́n ti track wọ́n rí ibi tí wọ́n kọ́kọ́ gbé sí wọ́n gbé kó ń bẹ gbé lọ bòmí wọ́n gbé kó ń bẹ gbé lọ bòmí wọ́n mọ ibi tán gbé sí báyìí gbogbo àwọn Fúlàní tó dẹ̀ dúró yìí ńlọmọ bẹ̀ náà fi ń sọ fún wọn pé kí wọ́n máa lọ báyìí kí wọ́n sọ fún wọn pé kán ó gbé òkú arábìnrin yẹn wá àwọn gba kádàrá ń pé já lórí àwọn gba ntọ́lọ́ ń wé ntọ́lọ́ ń sọ wípé yóò ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí so. mo ń bọ̀ bẹ́ẹ̀ anytime from now àwọn wọnú forest yẹn torí bàtà tí láwọn onípa gbẹ́bẹ̀ lálàáfíà yẹn wà ní ma bá ń jàdá a bá ń jàdá ṣùgbọ́n náà akọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó kò lè ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùkò ń bíbà dípò wọn lè fẹ́ wà fẹ́ kí àbù dípò ìlú bàbá níbí wà ní bàlúwà yẹ o ọmọ kọ́mọ sọ ni yẹ o ẹ wà fẹ́ kí àbù táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà fẹ́ kí àbù pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́lẹ̀ tó pọ̀ tí wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo lè burú débẹ̀ ọ̀rọ̀ ń jẹ́ mi lọ́tún ó tún jẹ́ mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi ṣe ẹni lọ ìjà mi gan. wàláì Ọlọ́run ẹni tí ọmọ bá ní fọwọ́ ṣeré o ogbómọ̀ dákòókò lọ́lẹ̀ o Ọlọ́run ọba ń gbọ́ gọ́ọ̀mẹ̀ntì sì kágbó lọ́wọ́ kò ìríkú láì lọ́bẹ̀. mo fún 2 hours tí mo bá gbé wá mo tún wá sí mo ń bí sọ́jọ́dẹ̀ máa pèsè ọ̀rọ̀ tí mo sọ yìí mo fún 2 hours káwọn ẹlò gbé àwọn ẹwà tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ sá o. ṣíṣì ṣíṣì ẹ̀yin lọ da owó yẹn jọ lára rẹ̀ kẹlẹ́ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹlẹ́ lọ da owó yẹn owó tá a máa fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú dẹ̀ bá wa sọ̀rọ̀ adébọ̀tì ọ̀rọ̀ àwọn àlówó ta fẹ́ san ẹ̀yin kẹlẹ́ lọ wá owó yẹn. Can you imagine àwọn ajínigbé ọgbà 10 million mọ́ owó ńláńlá wọ́n ń béèrè 300 million naira wọ́n wá negotiate
lórí 150 million naira. Can you just imagine that? Ẹ wo bí tá a bálé ayé ara wa dé. Ẹ wo bí a bálé ayé ara wa dé. Fúlàní dá owó yẹn ẹ lọ gba àwọn yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́ pé tí wọ́n bá pa wọ́n problem ni. Lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ ìfẹ́ lọ. Lágbára Ọlọ́run. Kábíyèsí. Now Tósìn iná yẹn. So now ẹ̀yin náà wo gbogbo nǹkan tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho sọ látòkè délẹ̀. Èwo nínú ẹ̀ ni ò jẹ́ kàyéfì fẹ́yìn. Èwo nínú ẹ̀ ni ọ̀bẹ yín lójijì. Èwo nínú ẹ̀ ló wu etí gbọ́. Èwo nínú ẹ̀ ló dùn mọ́ èèyàn. Èwo nínú ẹ̀ ló jẹ́ ròyìn ayọ̀. Èwo nínú ẹ̀ lèèyàn lè dá ò gbọ́dọ̀ fi ṣírò ara ẹ̀. Èwo náà la gbọ́dọ̀ fi ṣírò rárá. Wọ́n jiyàn gbé pẹ̀lú aláboyún. Wọ́n wá láwọn gba ránsọ́ọ̀mù. Ẹbí, ará, ọ̀rẹ́ gbogbo wọn wá kówó jọ. Pé ẹni mi ò sẹ́ni, èèyàn mi ò ṣèèyàn, àní fi wá lárò lásán. Ọmọ wọn kú, ó yàjọ ọmọ wọn nù lọ. Ta ni ó fa aláboyún lẹ̀ pé kán máa gbá aláboyún lọ, ní tó bá wù wọ́n kán fi ṣe. Ọmọ tí ń bẹ nínú ẹ̀ ńkọ́. Àwọn olórí burúkú yìí dẹ̀ ẹ̀ tó gbé ránsọ́ọ̀mù àwọn kọ́kọ́ pa. Wọ́n gbowó o. Kennedy wọ́n tún wá pa aláboyún. Kennedy tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀mí mi sọ fún mi pé àwọn Fúlàní tó iṣẹ́ yìí ò kì í ṣe fọ́rínà. Wọ́n mọ ẹni tó gbowó wá, ẹni tó gbowó wá mọ̀ wọ́n. Wọ́n dẹ̀ mọ̀ pé tó bá padà délé yóò rè jábọ̀. Wọ́n mọ aláboyún, aláboyún yẹn dẹ̀ ti mọ̀ wọ́n. Ló jẹ́ kí wọ́n pẹ́ tó gbowó wá, ló jẹ́ kí wọ́n pa aláboyún. Olóyè Sunday Igboho was very very correct, very very correct. Ó mọ̀ wípé àwọn èèyàn àwọn Fúlàní tó dúró òun ń làwọn tó wá iṣẹ́ láabi yẹn. Àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò. Àjàó àrò Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀. Ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀mọ́ dá o. Káwọn foreign Fúlàní ó tó dé. Làwọn Fúlàní darandaran ti ń terrorize Ìgbòho. Ni wọ́n ti ń terrorize Kìṣí. Ni wọ́n ti ń terrorize Ṣakí. Ni wọ́n ti ń terrorize gbogbo Òkè Ògùn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kó tó di pé àwọn foreign Fúlàní tá à ń pariwo ní ìsẹ́yìn dé. Wọ́n máa lọ fi léyìn òfin Ìgbòho níran ni. Gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ọ̀rọ̀ kan yìí o. Kò sí ìjọba tó máa ní kẹ́ ẹ mọ́ gbèjà ara yín o. Gbogbo nǹkan kọ́ lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa ṣe. Lo and behold, gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o. Gbogbo nǹkan kọ́ ni Ìgbòho ṣe o. Ìwọ̀nba agbára tẹ́yìn náà bá lè ṣàfúnra lára yín ẹ sá o, ẹ má wòran o. Gbogbo bí tán sọ pé àwọn èèyàn yìí wà àti bí tán ti dé. Èmi kọ́ ni wọ́n kọ́ ẹni tó yẹ kẹ́ ẹ ṣe. Ìmọ̀ tó bá jẹ́bi tí ìlú ti dá ni ó yẹ ká jẹ gbogbo bẹ̀rùn ni. Kí wọ́n má hù ń bẹ̀ mọ́, kí wọ́n má hù ń bẹ̀ mọ́, kán má ní access síbẹ̀ mọ́, kán má lọ opportunity síbẹ̀ mọ́. Ikú tí ń pojú gbẹ̀rẹ̀ ní pòwe fún ni o. 150 million naira. Ta ló lè rí 150 million naira kójọ láàrin wa? Láìsọ olóṣèlú. Ìlú wo ló lè dá 150 million naira jọ ní ìsìn? Bí wọ́n bá jiyàn gbé lóṣogbo, wọn ò lè rí pé o. So àwọn èèyàn kan mọ̀ ń ṣebi sí wa ni. 150 million naira. Ìjínigbé ti kúrò ní 5 million, ó ti kúrò ní 10 million, ó ti kúrò ní 15 million. Ó ti fò fẹ̀rẹ̀. Imagine, ó ti fò fẹ̀rẹ̀ sí 300 million. Nígbà táwọn kan tiẹ̀ ti ń béèrè 1 billion, táwọn kan ti ń béèrè 500 million naira. Àwọn tó bá béèrè 1 billion, wọ́n á bá wọn negotiate sí 500 million naira. Àwọn gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń san. Wọ́n wá sọ ìjínigbé di lucrative business. Ìgbòho ọ̀fọwọ́gbáyà lórí asán. I know him very well. Ṣùgbọ́n tí Ìgbòho bá fẹ́ bínú débi tó yẹ kó bínú dé tó bá tó rántí ìjọba ló fi ń farínú tí fi ń fàwọ́nù o tó jókòó o kì í ṣe ti bẹ̀rù o. Ṣùgbọ́n whatever tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kẹ́ni ó mọ̀ mú ẹnìkankan rí bú o. Àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò pápápá ni mo ní mo wá ṣe. Àjàó àrò Awíkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ ṣàánú wa o. Ìlú Ìgbòho ní dílé ogun o gbogbo ẹ̀yin ọmọ Ìgbòho ìgbésẹ̀ ń bẹ lọ́wọ́ yín o. Ẹ má dáadáa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lásán. Ó kọ tiẹ̀ ni wọ́n dì mú. Tó bá jẹ́mi lẹ́yìn gan ẹ̀ ní jẹ́ kí Ìgbòho sí ń bẹ̀ ẹnìkan kò tiẹ̀ ní jẹ́ kẹ́nìkan kan mọ̀ nǹkan kan.
àná ọlọ́run ní fi ń sílẹ̀ o ẹ like follow page mi lórí Facebook Awikonko television àti Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣẹ́jà sọ lórí WhatsApp +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwà ṣe o ó dàárọ̀ o òrùn ayọ̀ lásùn tó bá ṣeé ṣe tọ́lọ́ bá sọ pé àtún padà pàdé lálẹ́ yìí àtún padà pàdé ṣùgbọ́n pápápá mo ní sẹ́tí mo fẹ́ jẹ́ fún yín náà ló jẹ́ kí n sáré wá jẹ́ fún yín God bless you all ó dàárọ̀ o ó dàbọ̀ o bye gàrí o. ń pa àwọn aláboyún ọ̀pọ̀ ọmọ kéékèèké sáálé torí pé kìlọ̀ ọmọ tù ú ká má aláboyún àtọmọ kéékèèké bẹ̀ ká fi wọ́n ṣètùtù bí lọ́ọ́ bá tú ni yọ́ọ̀yà tú o àwọn tá a bá gbà mọ́ra tí ń dáná mọ́ wa lábẹ́ àwọn tá a gbà mọ́ra tí wọ́n ń febi pa wá àwọn tá a gbà mọ́ra tí wọ́n tán ọ̀jẹ́ ká gbé oroko àwọn tá a gbà mọ́ra tán fi kó oró pa wá àwọn tá a gbà mọ́ra tí wọ́n ń dá wa lóró tí wọ́n ń jí àwọn èèyàn wa.